Ọ̀rọ̀ àwọn bàbá. Ògbó àtọ́ àsúré òjò fún Ẹ ṣeun sà bàbá. A dúpẹ́ pé ẹ fún wa ní ààyè tí nínú bí ààyè ṣe há tó láti fi rí yín bá yín sọ̀rọ̀ sà. Ẹ dákun fún gbogbo àwọn tí wọ́n ń wò wá àtàwọn tí wọ́n sì ṣalábàápàdé fídíò yìí. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa. orúkọ mi ní Àràbà Ìfálérè Ọ̀dẹ́gbèmí Ọ̀dẹ́gbọlá kejì tí mo jẹ́ Àràbà Olúṣẹ̀ṣe ilẹ̀ Ìbàdàn. Àràbà Olúṣẹ̀ṣe ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí bàbá kì í fún jẹ́kẹ́ pẹ́. Ẹ̀yin yẹn wá tẹ̀ ń gbọ́ wa àkọ́tún lákọ̀tún àtẹ̀yìntẹ̀sí mọ́ wa àtẹ̀yìntẹ̀tí jẹ́ olólùfẹ́ wa. A fi Àràbà Olúṣẹ̀ṣe ilẹ̀ Ìbàdàn la wà yìí. Mímú tèlé toko káàbàtà pátápátá. Kí ló gbé adélẹ̀ yìí bàbá? Iná ni wípé nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tí à ń pariwo tá ń fà lọ́tún tá ń fà lọ́sì tí ń lọ ní òkè nílẹ̀ yìí pé ìṣẹ̀ṣe dé ìṣẹ̀ṣe dé. Tá a bá kó tó di pé ó di ìṣẹ̀ṣe dé nǹkan kan ní jẹ́ ìṣẹ̀ṣe. Afẹ́kẹ́ bá wa yànnà náà káwọn èèyàn ó tiẹ̀ mọ̀ àtònígbàgbọ́ àtònímọ̀lẹ́ àtàwátàwà ń bẹ̀ àtòníṣẹ̀ṣe gan tí ò tí ì mọ̀ túmọ̀ tí ń sọ gan kẹ́ ẹ bá wa yànnà náà fún gbogbo ayé kí gan là ń pè ní ìṣẹ̀ṣe tó fi wá di ìṣẹ̀ṣe dé tó fi wá jẹ́ wípé à ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba táwọn ìjọba wa kọ̀ọ̀kan sì ti ń dáhùn láti sọ pé òkè ẹ jẹ́ ká tiẹ̀ fún yín lọ́lù díẹ̀ bóò ló tiẹ̀ ṣe wúwo tó ké ló ń jẹ́ bẹ́ẹ̀ sá orúkọ ìrọ̀lá. Ìṣẹ̀ṣe ohun tó nípọn ẹni látọwọ́ Olódùmarè làṣẹ ti wà. Kábíyèsí sá. Tá a bá wọnú ìwé mímọ́ Ifá ẹ̀sìn àkọ́dọ́ Olódùmarè a lọ tààrà sínú odù mímọ́ ni Ògúndálọ́tún Ọ̀wọ́nrín lósì Ògúndẹ̀rìn orí 142 ní ẹsẹ̀ kìíní nínú ìwé yìí. Ifá ní òkùnsún lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀sàsúnàrẹ́nàrẹ́ alásànrásà orí ọ̀tá àgbàmọ̀léwẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí bí òṣùn ọ̀mọ́ wọ́n ṣubú yẹ́gẹ́ wọ́n fi rúgbọ̀n díyà pínpín yábà ṣẹ̀ṣẹ̀ tí so lórí orò láyé àbùfá ṣẹ̀ṣẹ̀ tí so lórí orò níwàrún ìyá tó bí ni ìṣẹ̀ṣe ẹni ní bàbá tó bí ni ìṣẹ̀ṣe ẹni ní orí ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìkí ifá ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìṣẹ̀ṣe làwọn àbọ̀ nífẹ̀ẹ́ ká tó ríre kí là ó bọ ìṣẹ̀ṣe làwọn ọbọ káwọ tó bọ̀rìṣà. Ẹ rí ìṣẹ̀ṣe ìgbà tí wọ́n dé Òtúfẹ̀ ní dáfàbò ni àṣẹ òṣèlè kú máwọn lẹ́nu táwọn lè níyì ẹbọ wọn ní dà lọ́wọ́lọ́wọ́. Kábíyèsí. Wọ́n wá sọ fún ọ wípé ètùtù ní kí wọ́n ṣe kí kálukú sì bọ ẹlẹ́dàá rẹ̀ kí wọ́n wá ṣe ètùtù nítorí kí ó lè kárí ayé. Kó lè kárí ayé. Nígbà tí wọ́n wá ṣe ètùtù ṣe rí ìtí fáwọn fẹ́ lẹ́rí tí ń ṣẹlẹ̀ sí ìṣẹ̀ṣe yìí. Ìwọ tó o bá fẹ́ lọ́lá mọ́sàárì ọlá òòjọ́. Kí ni lónìí kó dé yìí. Bọ́ bá ṣe yìí náà ni ó ṣe kú. Ṣùgbọ́n tí nǹkan bá rá nìdélẹ̀ wẹ́rẹ́ yóò máa ga sí ni yóò sì ní ọjọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé nípasẹ̀ ìyá rẹ̀ ló wà. Bí ẹni ọmọ kan kò ní bàbá ta lábì. Ìyá ẹ̀ lábì. Tàbà bẹ́ẹ̀. Bóyá wọ ọmọ ìyá mi ló fi mi bàbá mi hàn mí o. Kábíyèsí. Ìwà mẹ́ta aláyòkú o. Ṣùgbọ́n mi ń tèmi ìyá mi ló fi bàbá mi hàn mí. Ẹnì kan ò fi ìyá mi hàn mí. Ìgbà tí mò ń mú mò ń wojú ẹ̀ báyìí ni mo ti dáàmú pé ìyá tó bí mi ni. Bí ìyá mi gbẹ̀yàn lọ́wọ́ èèyàn òkè. Mo ti dáàmú pé ìyá tó bí mi ni. Ifá sọ wípé gbogbo òpó tí ẹ̀dá bá wà ó wà nínú ìpọ́njú ó wà nínú ìrọ̀rùn ó wà nínú ipò tí ààrẹ orílẹ̀-èdè kan bá ń bẹ lórí ipò tí ìyá rẹ̀ bá ń bẹ láyé kò gbọdọ̀ pé òṣèlú òun. Kábíyèsí. Bí bàbá tó bí ìyàn gbòdògbòdò tí ìyá fi hàn èèyàn tó sì jẹ́ pé Olódùmarè mọ̀ pé bẹ́ẹ̀ lórí kì í ṣe ẹni tó máa lè yájú sí. Orí ẹni olómọ tá a yàn látòdì ọ̀run bá ṣe lórí ayé wa tí ó fi dáa. Tẹ́dà bá wá yẹn rere ọwá fẹ́ lọ ìlú èbó ìyá àti bàbá rẹ̀ wá ní kèsáyè ọwá ní ṣe bí yóò ṣe nígbà tí ìdìbò lọ wọn mọ́ lọ bẹ́ẹ̀ kan mọ́ bàbọ̀ bẹ́ẹ̀ lásán o. Kábíyèsí. Àfi kó o tù wọ́n gbà èyí tí bí mo fẹ́ lọ ìlọsíwájú yín náà ni tẹ́sì máa tẹ́tẹ́ máa mú ń ṣètò rẹ̀ lẹ̀ nítorí pé ìsìnlé pé bóyá yàtọ̀ jẹ́ ọ̀rọ̀ la tù wọ́n
tí wọ́n fi yọ́nú sí ọ. Ike fẹ́ ẹni tí bá ń sọ̀rọ̀ bá tó o bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Olódùmarè, Ifá ni wọ́n dá ní ọ̀sọ̀ tí o mọ̀ fún ọ, torí pé fámù ní ọmọọ̀la. Èyí táwa rí àwa ti ju àná lọ. Òní iye àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ kó tó dalẹ̀. Àbá jìjàkadì. Àbá jìjàkadì lọ́wọ́ ni. Ṣùgbọ́n ọ̀la Ifá ló mọ̀ ọ́n. Òní ọ̀tọ̀ yẹn sọ nípa. Gbogbo ẹ̀dá tí bá sì ń gba ìtọ́ ní Ifá, ó lè wù àmì ìkẹwò pé sọ́gọ̀ ni. Nígbà tó jẹ́ pé kó tó lọ lé ní bá ti sọ fún pé sùúrù lọ̀rọ̀ rẹ gbà. Bí ẹ bá rẹ̀ jẹ́ kò ní tálà. Yóò dìrò pé Ifá kú ti ní sùúrù ni. Ọ̀rọ̀ rẹ̀ ó sì padà jásáyọ̀. Tó jẹ́ èèyàn bá ti mójú tó mẹ́rẹ̀ ẹ̀ ní ìgbésí ayé rẹ̀. Bó ṣe wá rí yìí tí wọ́n máa ń pe àwọn kan lóníṣẹ̀ṣe pẹ̀lú tí wọ́n ń jẹ́ṣẹ̀ṣe tẹ kálẹ̀ yìí, mi lérò pé gbogbo wa lóníṣẹ̀ṣe. Gbogbo wa lóníṣẹ̀ṣe, ṣùgbọ́n kì í jẹ́ ìbára ti bàbá tọmọ kọ́ mọ́ làálà. Ìbá wa gbogbo alábẹ̀. Alábẹ̀ ni wípé gbogbo wa lóníṣẹ̀ṣe. Èèyàn mélòó ló tọ́jú ìyá ẹ̀? Èèyàn mélòó lọ́mọ bàbá rẹ̀ ló sà? Ẹlòmí ọ̀bọ rírí níjọ́ tó ti délé ayé. Kò bọ́ rírí. Bí ẹ bá ti ẹ̀ sọ̀rọ̀ fálọ́dún níwájú ẹlòmí, èpè ní ọmọ ṣẹ́. Kò sì mọ̀ yìí pé tá a bá pé Àràbà Àbàdàn sọ̀rọ̀, ó wí báyìí, a jẹ́ pé à ń sọ nípa Àràbà Àbàdàn. Ifá ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni tó fi rán Ọ̀rúnmìlà. Tọ́jọ́ jíṣẹ́ wá sílé ayé. Tọ́jọ́ jíṣẹ́ wá sílé ayé. Bí wọ́n bá ń ṣépè fún Fá, níbo Olódùmarè ló ń ṣépè fún? Kọ̀ọ̀kan Àràbà Àbàdàn láti gbèjà Olódùmarè. Kábíyèsí. Kọ̀ọ̀kan Àràbà Àbàdàn láti gbèjà Olódùmarè. Òbúfá. Ìtí orí ọmọ tuntun gbà kó. Tí ó tẹ̀. Tó lè bẹ̀yìn ẹ̀ yọ láàmú. A sì mọ́ àdìsọ́bọ́lọ́mọ ni. Bọ́lúwọ̀ ìsà. Kọ́mọ́ bá mú àlọ́. Gẹ́gẹ́ bí àtiwá mọ̀ tí ń jẹ́ ìṣẹ̀ṣe yìí, gẹ́gẹ́ bá wọn ṣe wá gbé kiri ẹ̀yin bàbá wa, pàápàá àwọn aláṣẹ wa tí wọ́n jù wá lọ tí wọ́n jẹ́ adarí wa ní ìpínlẹ̀ tí a gbọ́ ti tọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìṣẹ̀ṣe dé August 20 pé wọ́n fẹ́ fún wa ní. Wọ́n ti fún wa ní. Wọ́n ti fún wa. Ẹ bá wa sọ kankan nípa àti bá wa kí àwọn tó yẹ kíkí tó sí. Tí wọ́n sọ nípa rẹ̀, inú ìwé ìlédìí mu. Kábíyèsí. Ìwé ẹgbẹ́ ṣe àkọ́dọ́ Olódùmarè. Odù Fá tí ń bẹ́ẹ̀ jẹ́ 256 ọ̀tàlérúgba ọdún mẹ́rin. Gbogbo rẹ̀ ló sọ wípé ká máa dúpẹ́. Ká máa dúpẹ́. Ibi tí ń ti fi hàn wá tí èyí wa nígbà wọn bá parí fátíkì wọ́n wà pé ń jó ó ń yọ̀ ó yin babaláwo yin Ifá sì yin Olódùmarè ọba lọ́run. Nídìí èyí ọpẹ́ mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn oníṣẹ̀ṣe nípìnlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí sà. Tó jẹ́ pé tí mo bá pè wọ́n ní ọwọ́ kan wọ́n èyí tí ẹ wò pé mo kéré lọ́jọ́ orí sáwọn. Pé àṣẹ torí bá fi jẹ́ alága Àràbà tó lúwo nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́sọ̀ọ́ lè di bàbá wọ́n èyí wò ó. Tíjọba bá ti pè mí pé kinní kan tí mo sì ní ẹ̀lọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àárọ̀ ọ̀la lọ báyìí gbogbo wọn dìde. Kábíyèsí. Ló ní ìlú jìlú. Kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Torí pé èèyàn ti lógún ìdí kan ò lè lágbóṣe. Àti eléégún àtolóòṣà àtọlọ́ya gbogbo oníṣẹ̀ṣe lápapọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àdúrótì mi tàbí ṣàṣeyọrí. Bákan náà ni mo wá lọ ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n kárí àwọn náà kó àìgbàgbé ìpìlẹ̀. Àìgbàgbé ìpìlẹ̀. Kálukú ọgbàgbé ìyá ọgbàgbé bàbá rẹ̀ ọgbàgbé ìpínlẹ̀ Oòduà Alábíòsí. Orírun. Wọn ọgbàgbé orírun wọn láyéláyé. Gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ aṣòfin nípìnlẹ̀ Ọ̀yọ́ wọn ò fẹ́ máa tọ́ka lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo 33 local government mo kí wọn pé wọ́n ṣe gbogbo ní táwọn náà bá ń fẹ́ yọ ọmọ tó wọn lọ́wọ́. Bákan náà ni mo kí gómìnà ọlọ́lá jùlọ Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé. A pàdé nígbà tí wọ́n ṣe campaign ìjọ kan. Wọ́n pè mí sí UCH ní hall kan bẹ̀. Wọ́n wá débẹ̀. Wọ́n fún mi láyè láti sọ̀rọ̀. Wọ́n ní lẹ́tà tí mo ti kọ sí gómìnà wa yìí ó ti lé 6 tí mo sì mọ̀ pé ó déwájú yín fèsì kẹ́kẹ́ sí. Nígbà tí gómìnà sọ̀rọ̀, gómìnà ní Àràbà Àbàdàn ẹ sì ní lẹ́tà déwájú mi. Ó ní ọ̀pọ̀ lẹ́tà ló lè mọ́ déwájú mi.
tẹ́ ẹ bá ti mú wọ rúùmù tó yẹ mú wọ ó ní kí ọmọ ti ní gómìnà ó ní mú òde bẹ́ẹ̀ ni tọdún mẹ́rin fi gbé yìí ó ní tó bá wọ bẹ̀ wọ́n pàṣẹ ó ní wọ́n lè ti tírìtì omi tí ò ní déwájú mi ó ní ọlásìríra sọ̀rọ̀ tí mo sì ń bi náà ní August 20 kí wọ́n kà wá kún bí tí gbogbo òṣèṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ ó sì múṣẹ ó mú báírò rẹ̀ ó sì wọ́ọ̀lù kábíyèsí sá gbogbo orin tó wu gómìnà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé náà lólùmọ̀ọ́yọ́ ọmọ sí àtàwọn gómìnà tí a ti ṣe bẹ́ẹ̀. àwùṣe àdúgbò lọ́wọ́ yìí bàbá ọgọ́sẹ̀ tí wọ́n ń parí ohun tá à ń sọ yìí ibo gan láti ṣe gẹ́gẹ́ bí ìpèjọ ẹ bá wa sọ fáwọn. ibi tá a ti ṣe bí bá ṣe ọpẹ́ ní pàtàkì bó ṣe bọ́ sí ọjọ́ àìkú kábíyèsí sá èmi àti gómìnà ti jọ sọ́pọ̀ èmi àtàwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin ti jọ sọ́pọ̀ wọ́n sì géètì fún àbá ìtàkùnkọ́ lọ wúre ní sẹkítẹ́rìàtì kábíyèsí nínú ilé iṣẹ́ ìjọba táàkùnkọ́ wúre lọ́yọ̀ọ́ yìí lọ́yọ̀ọ́ stéètì kábíyèsí sá kì í ṣe Ìbàdàn nìkan ní ọ̀nà o gbogbo oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ débẹ̀ kábíyèsí sá ńgbà bá wúre tán bẹ̀rẹ̀ á ṣẹ̀ wá padà sí gbọ̀ngàn mọ̀pó ìtagbàgbà gbọ̀ngàn mọ̀pó ìtagbàgbà gbọ̀ngàn mọ̀pó bẹ́ẹ̀ ni bákan náà ní lọ kansẹ̀ nílé Olúbàdàn láti bá àwọn gangan kò ṣẹ̀ṣẹ̀ wọn. kábíyèsí sá adáàfin Olúbàdàn ní August 20 yìí ó túmọ̀ sí pé àtẹlẹ́gùn àtolóòsà àtolóró àtolẹ́yẹmọ́já gbogbo ilẹ̀ mọ̀pẹ̀ pátá kẹ́kẹ́ ká pàdé ní gbọ̀ngàn mọ̀pó August 20 yìí gbọ̀ngàn mọ̀pó ládàáni sí ni ó ládàáni sí sẹkítẹ́rìàtì nígbà bá kó sẹkítẹ́rìàtì àmọ́ kábíyèsí sá so ó jẹ́ ìfiléde fún gbogbo oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ọba tó nílé ayé kó má dà wá láàmú. bàbá tí ń bọ̀ ó tún ní pínpín o ní àfẹnukò wa nípínlẹ̀ Ọ̀yọ́ téèyàn bá ti ń bọ̀ ká sọ ọ̀rọ̀ ọmọ funfun lẹ́lẹ́ bí aṣọ òṣàlá. pé tá a bá ń bọ̀ kí gbogbo owó fún káwọ́ sọ funfun káwọ́ sọ funfun kábíyèsí sá kábíyèsí bàbá adúpẹ́ lọ́wọ́ yìí káfíyìn Elédùmarè lógo fún àwọn tó bá fẹ́ béèrè kan àbí kejì nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tá a sọ yìí bóyá àtàwọn ọ̀ràn tí torí pé àwọn tí ń wò wá wọ́n gbọ́n jù wá lọ so àtàwọn ọ̀ràn tí ẹ bá wá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí wọ́n fi lè. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 070 34 20 83 81. ẹ jákòó torí àwọn tó ṣẹ̀ṣẹ̀ mú gègé bá wà pé lẹ́ẹ̀kan sí. 070 34 20 83 81. ẹ ṣé bàbá.